ìran Yorùbá ni mú nìkan ni mo mọ̀ tí wọ́n máa borí rédíò pé ẹ bá kí gómìnà wa ń san sálárì wa o for what? ibẹ̀ dìbò yẹn ni ẹ nídìí àtìkì kó má sanwó oṣù kí ló wà ń bẹ̀ fún. ẹ bá kí gómìnà rẹ́rìn sí wa láàárọ̀ yìí o adúpẹ́ lọ́wọ́ gómìnà wa ṣàbẹ̀wò sí wa o ọ̀rọ̀ tí ò bá láàka ìmú ó wá ṣàbẹ̀wò sí ilẹ̀ wa ń kì kó má ṣàbẹ̀wò kí ló ń jó lórí sí. àwọn nǹkan yẹn pọ̀ tó tí ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lókè ọ̀yà propaganda ti pọ̀ jù. àkọ́kọ́ náà ọmọ àlè Yorùbá ni ó sọ pé òun ò faramọ́ ìdádúró Yorùbá bet ọ̀nà mẹ́thọ̀dù tí a lò débẹ̀ ń ló yàtọ̀ o tó ń wà lọ́kàn majority ọmọ Yorùbá. àwọn kan ń tèmi ń gbìyànjú láti sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ ilẹ̀ Yorùbá wa la nílẹ̀ tó lọ́ràá jù. tẹ́ bá ń lọ láti Lọ́kọ́jà lọ sí Àbújá ẹ kàn àwọn bòmíì tí ò sí koríko kankan tẹ́ rìn nínú desert lọ kámọ́ tí wàá sọ pé yẹn ń lọ náà Maiduguri. mo sọ níbi wàásù mi kan rí pé ó yẹ kí gómìnà Èkó tó kù ń bẹ̀ ó yẹ kó dọwọ́ bojú. ní 2018 ó ṣe Lẹ́kì Kẹ́bí Lagos Rise wọ́n ṣe pyramid ẹ̀ wọ́n dẹ̀ ń celebrate wọ́n àdẹ̀rẹ́ ni sọ fún wọn pé ẹ̀gbọ́n ẹ̀yin tẹ́ wà nínú omi àwọn tó wà nínú aṣálẹ̀ wa ń kó rẹ̀ sí fún yín ẹ̀ dẹ̀ ń celebrate táwọn yẹn ò bá kó rẹ̀ sí wá ní táìmù yẹn ń kọ́ ẹ wá dúró lé ọlọ́ra ta ni gbogbo abúlé kó wa kò sí lè tọ́nà gidi débẹ̀ àwọn arúgbó lókù àwọn ọ̀dọ́ wọ́n ti tọ́ tó ń jẹ́ íńtánẹ́ẹ̀tì wò ọ̀dọ́ ò lè gbé ibi tí ò sí electricity ọ̀dọ́ ló sì lè gan lára kò sí omi tó dáa ní gbogbo abúlé kò wọ́n rìnrìn kìlómítà 10 ń bòmí olóṣèlú tí ó bá bùn wọn ní kàngádẹ́rọ̀ níbì kan bẹ̀ kàngádẹ́rọ̀ ẹyọ kan ló fẹ́ bùn wọn o yóò sọ pé gbogbo ayé pé mo fẹ́ sí kàngádẹ́rọ̀. mo sọ bí wàá sí mi kan tí mo ṣe níjẹta mo ní tí ìbá sí pé aya òpònú ìran Yorùbá ni mú nìkan ni mo mọ̀ tí wọ́n máa borí rédíò pé ẹ bá kí gómìnà wa ń san sálárì wa o for what? ibẹ̀ dìbò yẹn ni ẹ nídìí àtìkì kó má sanwó oṣù kí ló wà ń bẹ̀ fún. ẹ bá kí gómìnà rẹ́rìn sí wa láàárọ̀ yìí o adúpẹ́ lọ́wọ́ gómìnà wa ṣàbẹ̀wò sí wa o ọ̀rọ̀ tí ò bá láàka ìmú ó wá ṣàbẹ̀wò sí ilẹ̀ wa ń kì kó má ṣàbẹ̀wò kí ló ń jó lórí sí. àwọn nǹkan yẹn pọ̀ tó tí ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lókè ọ̀yà propaganda ti pọ̀ jù àwọn gómìnà wọn ti hype wọn jù. the only solution tí ìran Yorùbá lè ní tá a fi lè relax pé ọ̀dà ẹja ní sùúrù díẹ̀ tó bá dọjọ́ iwájú àgbà Yorùbá nation ọwọ́ wọn ló wà. ẹ rí i pé ńgbà tí Buhari wá sí Lagos níbí báyìí President Buhari ní àwọn gómìnà méjì kan wá sábà wọn láti South West kò sọ pé lókè ọ̀yà ogun tí ń bẹ ní Maiduguri ọ̀tá stein tí ń bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá Gọ́vnọ̀ Sùlù mú lọ ojú ogun Ọlọ́run ò pa síbẹ̀ wọ́n ń jà ní locality kan ẹ̀yin wá gbéra ẹ lọ́dọ̀ Buhari kó wá ràn yín lọ́wọ́ owó security vote tẹ́ ń gbà lóṣooṣù ńkọ́ kí lẹ fi ṣe kí lówó yẹn lọ fún. àwọn nǹkan tó rọǹgì pọ̀ ká ní gómìnà kan lápèjúwe ó bá bọ́bì kan lọ́tẹ̀lú lọ da oko lẹ̀ tó lọ rẹ́rẹ́rẹ́ lórúkọ ìjọba ẹ wò níbi tí àwọn olórí ìjọba ńlẹ̀ Yorùbá tán yà láì ní tìjúdé wọ́n fẹ́ há oúnjẹ ṣe kárí mi faraàlú kì í ṣe oúnjẹ tí wọ́n lọ kó lóko ìjọba o ìjọba ò lóko kì í ṣe oúnjẹ tí wọ́n lọ kó lóko ẹnìkan nínú ìran Yorùbá o foreign rice ni wọ́n pín o wọ́n sì tún celebrate láwàtà nílẹ̀ tó lọ́ra jùlẹ̀ Thailand tán ti ń kó rẹ̀ sí wa lọ but iṣẹ́ àgbẹ̀ ò ṣe é ṣe bíi táyé ìjọ mọ́ iṣẹ́ àgbẹ̀ nídìí kí ọ̀nà kó débẹ̀ gbogbo àwọn ìlú advanced country lágbàáyé àwọn tó lówó jù láyé ni wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ torí ìjọba ọ̀fẹ́ ni majority táwọn bá fẹ́ ṣe tí ebi bá kúrò nínú iṣẹ́ ìṣẹ́bùṣe tí wàhálà bá ṣẹlẹ̀ nílùú tí wọn ní kẹ́nìkan kan má jáde mọ́ tá a bá ti ń róúnjẹ jẹ ìwọ̀nba ni wàhálà ó mọ́ bẹ̀t kí wàhálà ó ṣẹlẹ̀ ń sìn kán dá gbogbo oúnjẹ dúró látọ̀nà òkè ọya lóòótọ́ àwọn náà ó sọ́fà torí gbogbo oúnjẹ tiwọn náà yóò waste torí wa ni wọ́n fi ń dáko torí wa ni wọ́n fi ń sin màálù kì í ṣe nítorí ara àwọn majority wọn kì í jẹ màálù ọjà tiwọn náà waste bẹ̀t àwọn ò gbọ́dọ̀ rú bẹ́yẹn
ìgbà wo la tó fẹ́ lè dá dúró torí ẹni tó bá sọ fún yín pé lọ́jọ́ ọ̀la ìran Yorùbá ò ní dá dúró ó ń ṣe tíátà lọ́wọ́ ni o ìgbà tí ó ṣẹlẹ̀ láti mọ̀ tẹ́ bá lọ gbogbo wàásù mi kò síbi tí mo ti bá wọn sọ pé Yorùbá nation now torí mo mọ̀ pé táyà tó fẹ́ gbé Yorùbá nation yẹn kò tí ì pé àwọn táyà kan kù lẹ́sẹ̀ yẹn tí ò tí ì pé bẹ́ẹ̀ tó dáa bá a ṣe bẹ̀rẹ̀ yẹn ìrìn àjò ẹgbẹ̀rún ọdún pẹ̀lú step ni ó fi ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àwa lè mọ̀ sí láyé mọ́ ó lè jáwọn ọmọ wa ni wọ́n mọ̀ wá ń bẹ̀ Sunday Igboho gan lè mọ̀ sí láyé mọ́ gbogbo ọjọ́ tí ìran Yorùbá bá dá dúró ó kọ Sunday Igboho òkè ni wọ́n tò sí gbogbo àwọn pòfẹ́sọ̀ tí wọ́n dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n lè ráyè nínú ìwé ìtàn gbogbo àwọn ọba tí wọ́n dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n lè ráyè nínú ìwé ìtàn Sunday Igboho odidi chapter ni lórí ìran Yorùbá nítorí pé ó fẹ̀mí ara ẹ̀ sílẹ̀ fún ìran Yorùbá kí ìran Yorùbá ó lè succeed ó lè ṣàwọn àṣìṣe kan it's very normal bẹ̀tọ̀ wọn tó gbé dání yẹn sẹ́ẹ̀ yóò ṣe ṣe o ó wá lè má jẹ nísìnyí o ìjọba tí ń bẹ́ẹ̀ yìí lè parí ìjọba ẹ̀ kọ́mọ Yorùbá ó bọ́ bẹ́ẹ̀ kàn ní òtún lọ́dún mẹ́jọ àmọ́ yóò padà ṣe é ṣe ìrètí wà pé yóò ṣe é ṣe bẹ̀tẹ̀ ká fọgbọ́n ṣe ká fi ọgbọ́n ṣe ká fi ọgbọ́n ṣe tẹ́ bá wo wáàsí mi kan tí mo fi bá Sunday Igboho sọ̀rọ̀ tí mo fi bẹ àbáwá Tinubu mo sọ ń bẹ̀ pé àwọn tírélà èèyàn ń bẹ òun wa mọ́tò lọ lójú ọ̀nà one way tírélà wa overtake pàdé ẹ̀ má claim right claim gbó if not olúwe ó claim sàré àmọ́ tàbí tí tírélà èèyàn ń bọ̀ yẹn ìwọ páàkì ara ẹ̀ sẹ́gbẹ́ kan jẹ́ kó bá tiẹ̀ lọ ńgbò bá lọ tán wà padà sójú ọ̀nà bó ṣe yẹ káyé orí nìyẹn ìran Yorùbá ò lọ o àmọ́ o àdúrà mi ni pé kó sojú irú wa yìí àwọn tán dẹ̀ bẹ̀rẹ̀ gbogbo àwọn tán sakitiyan ń sìn kán má lérò pé effort àwọn waste o wàláì kò waste o tó bá dọjọ́ iwájú ìtàn ó sọ role tẹ́nì kọ̀ọ̀kan play àwọn ọmọ wa tí ń bẹ nílùú òyìnbó à ń wò wípé ó ká wọn lára jà wá lọ yóò ká wọn lára ìyá ni wọ́n ti tọ́ ìgbádùn wò lókèrè wọ́n fẹ́ wọ̀lú bàbá wọn ẹ̀rù ń bà wọ́n ẹ̀rù kan wọ́n mọ̀ kidnap àwọn ní bà wọ́n wọ́n níyàwó wọ́n ní màmá wọ́n ní bàbá ní Nàìjíríà gbogbo ìpayà yẹn pọ̀ fún wọn omi ń bẹ lókèrè tó jẹ́ pé ẹrú ní lọ ṣe tó wá wò pé mi ọmọ aládé ìlú tí wọ́n ti bí mi ìlú mi ó ní nǹkan jà àwọn eléyìí lọ wáyé tí mo wá sẹ̀rú ń bí kò síbirú ẹni bẹ́ẹ̀ ó sì gbọ́ wípé á dá dúró òní ò lídìí tí wọ́n máa pariwo torí ẹni ọ̀rọ̀ bá ń dùn àìfọ̀rọ̀ lọ gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ti fọ́n jáde yẹn kọ́lọ́hún ó máa dúró tì wọ́n ni wọ́n máa ń fìyà jẹ ọmọ Yorùbá lókèrè gan máa ní Haúsá ò pọ̀ tó nǹkan lókèrè bí Haúsá ò bá pọ̀ sẹ́ni wíwá Saudi lẹ̀ ti bá wọn ọmọ Yorùbá ní jìyà káàkiri nítorí pé àwọn tí wọ́n jó lórí wa ń bì wọn àrò tiwa mọ́ tiwọn kò sí ẹni tí ó jẹ́ olórí Nàìjíríà tí ó wà láti ìran Yorùbá tí ò bá fi tòkè ọya ṣe kò lè wọlé ni ò jẹ́ kémi orí bàbá Tinubu dálẹ́bi tó nǹkan tí ò bá ṣe bí ẹni gọ̀ wọn à ní fún un torí wọn à lè fún ẹni tí ó débẹ̀ tí ó takò wọn láyé àwa lè máa sọ nínú òfin àti nínú ìwé tá a gbé kalẹ̀ pé kò yẹ kó jẹ́ pé àwọn ni wọ́n dictate àwọn ni o democracy là ń lò population ni ó determine ta ni ó control àwa ni ká mọ̀ yìí pé population yà á lè bá wọn tá a bá ní kí Yorùbá kọ̀ọ̀kan ọmọ fẹ́ yàwó 50-50 lẹ́yìn 50 ọdún láàtó bá wọn. òyìnbó ní àfi bread is better than none tọmọ Yorùbá bá ń bẹ ń bẹ bí ó ṣe mọ ni ó mọ á tún kán sójú ju bó ṣe ń kàn yìí lọ tó bá jẹ́ pé èèyàn mẹ́ta ló láǹfààní ń sìn èèyàn mẹ́wàá ó láǹfààní nígbà táwọn tọ̀hún èèyàn ọgbọ̀n ó láǹfààní bọ́mọ Yorùbá débẹ̀ bọ́mọ Ìgbò débẹ̀ àwọn ni wọ́n láǹfààní tó pọ̀ jù torí àwọn náà ni wọ́n pọ̀ jù àwọn ní state wọ́n pọ̀ jù àwọn local government wọ́n pọ̀ jù wọ́n bá wa ronú pé ń bo resources tá a fi ń control ìjọba wa ibo ló ti ń wá kọ̀ọ̀kan àwọn òfin democracy tán gbé kalẹ̀ ní pẹ́ni tó bá ti pọ̀ jù ni ó control tẹ́ ẹ bá dẹ̀ rántí o Britain tó gbéjọba fún wa democracy tán gbé fún wa kọ́ là ń lò yìí o ká ní democracy tán gbé fún wa là ń lò ní tá à ń tẹ̀lé Britain ó lè má yàwọ́ báyìí o ọ̀sán gan-an lọ yá ètò ìṣèjọba presidential lọ́wọ́ Amẹ́ríkà ò lọ́ba wọn níjòyè no man's land ni so àwọn tẹ́ ẹ lọ yá wá lọ́dọ̀ wọn respect ọba wọn respect ìjòyè so òfin wa náà ò ní provision fáwọn ọba wọn kàn bú àwọn ọba ni òṣìṣẹ́ ìjọba lọ́ba wọ́n ń gba sálárì lọ́wọ́ gómìnà ni
gómìnà lè yàn wọ́n dẹ̀ lè yọ wọ́n dànù anytime tẹ́ bá ní comeback ó ti yẹ kọ́ àwọn ọbọ̀ jáde ó yẹ kán máa pariwo níjọ́ tán bá yọ kò lè díjọ́ kejì tábúrò rẹ̀ ó fi dìde pò ń lókàn. So òǹkàlùkù gbọ́dọ̀ ronú ibo ní nǹkan yìí constitution wa ó wọ́ àwọn tọ̀hún ti program ara wọn tẹ́ bá rántí ìgbà tán ń ṣe plate number nígbà kan state kan kọ síbẹ̀ pé born to rule àwọn wá control ni wọ́n dẹ̀ ń sisi bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ wọn tán lọ kàwé lókèrè yẹn tán dé wọ́n ń bọ̀ á control náà ni àwọn gómìnà wa ò ronú pé báwo lọ́wọ́ ṣe fi lélẹ̀ káwò yí pé bílù ìṣerí o ọ̀yà local government kọ̀ọ̀kan ẹja máa fáwọn yẹn scholarship àwọn gómìnà wa kán lò báwo lọ́wọ́ ṣe gbé kalẹ̀ náà gbogbo wọn náà ń pera wọn lọ́mọ Awólọ́wọ̀ ìwà tí ó takò Awólọ́wọ̀ náà ń wù kán náà wò kán lọ wádìí eléyìí tí mo wí yẹn Òkè Ọ̀yà rán àwọn ọmọ wọn lọ sókèrè lọ kàwé gan ni láti bí ọdún 5 ìjọba ló ń sponsor bẹ́ẹ̀ rí gbogbo ẹ̀ àwọn Boko Haram tí wọ́n kó tí wọ́n ní àti túbá òkè òkun náà ni wọ́n tún kó wọn lọ pé kán ti lọ kẹ́kọ̀ọ́ náà àwọn ìjọba ti wá jókòó sójú kan wọn lè ronú pé local government kọ̀ọ̀kan ẹ máa mú ẹnì kọ̀ọ̀kan wá lọ́dọọdún kíjọba máa sanwó ẹ̀kọ́ wọn lọ́lẹ̀ òkèèrè tí àdánwò yẹn bá ń dínkù ìwọ̀n baláró kan Yorùbá máa ara ń kan Yorùbá jòràn yòókù lọ́nà mo sọ bí wá sí mi kan tí mo ṣe ń jẹta pé bó lára ò ṣe ní kan Yorùbá ọlọ́pàá lẹ Yorùbá burú ju tòkè Ọ̀yà lọ síbi wọn ti ń fìbọn lé kọ́sítọ́ọ̀mù fìbọn lé yẹn kiri ńlẹ̀ Yorùbá ni wọ́n fi ń lé wọn lókè Ọ̀yà ṣé báwọn immigration bá ṣe ń ṣe ńlẹ̀ Yorùbá ṣé bẹ́ẹ̀ náà ń ṣe lókè Ọ̀yà mo fẹ́ gba passport kan fún ọmọ mi kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí iye tí wọ́n ní amúwá òǹṣòwò kékeré wọ́n tún wá ní oṣù mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ta àbọ̀ ọ̀sẹ̀ mẹ́ta yẹn lè má jẹ mẹ́ta mọ́ ọmọ yẹn lọ ìlú kan lókè Ọ̀yà ìjọ́ kẹta ló dé pẹ̀lú passport ó dẹ̀ san 19,000 naira instead di 80,000 naira àwọn nǹkan yẹn ní mara kan Yorùbá ṣé à ní àwọn ọmọ asòfin tí wọ́n lè sọ fún president wa ni pé lóòótọ́ wọ́n lè máa kó ìbọn gba bọ́dà wa ẹja wọ́n náà bá ṣe chẹ́ẹ̀kẹ̀ tí wọ́n ò ní ìbọn kó wọlé mọ́ millions Yorùbá ní jẹun látara bọ́dà yìí níta bá fẹ́ kán kó wọlé ni ká sọ fún wọn then ìlú tí ò tí ì jẹun yó tó ń stop oúnjẹ kóúnjẹ má wọlé látòkèrè oúnjẹ ò wọlé látòkèrè àwọn gómìnà wo finance sí àgbẹ̀ nǹkan yẹn takora wọn ó takora wọn. àwọn ni wọn ò sojúṣe wọn ò sojúṣe wọn ni mìíràn dà lúrú bẹ́ẹ̀ táwọn gangan ní ṣòro wa. àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá àpò wọn ló ń kálukú ń jà fún kọ́mọ àwọn lọ ìlú òyìnbó kó máa kú gbogbo wọn máa lọ gbọ́hùn olójú ọmọ gómìnà ilẹ̀ Haúsá tí ń bẹ nílùú òyìnbó náà wọ́n jọ ń rún mọ́ ni àwọn tiwa gangan ní ṣòro wa ní táwọn gómìnà wa fẹ́ ní káwọn ò da títì ìgboro gbogbo state capital káyé ó mọ̀ pé ó ṣe dáadáa ó kẹ́ délùú yòókù kẹ́mọ́rì yàtọ̀ wọn lè da títí ọ̀nà oko torí kò sẹ́ni tí ó praise wọn lè fún àwọn àgbẹ̀ ní 1 million naira torí kò sẹ́ni tí ó praise wọn. mo sọ̀rọ̀ kan rí of recent ọ̀kan náà àwọn wàásù mi náà ni pé bíjọba bá fẹ́ kórílẹ̀-èdè yìí ó dáa there is a way tán lè gbégbá èmi ò kì í ṣe economist but layman advice lèmi fẹ́ fún wọn problem ta ní jù ń sìn àwọn youth wa ni wọ́n ti pọ̀ jù níta tán ríṣẹ́ ṣe ẹ wo gbogbo abẹ́ bíríìjì tẹ́ bá dé gbogbo bus stop tẹ́ bá dé àwọn ọ̀dọ́ lẹ́ẹ̀bà tán mú gbóná àwọn ọ̀dọ́ ti pọ̀ jù lórí iṣẹ́ yahoo kí ló fà á wọ́n ríṣẹ́ ṣe ni àwọn gómìnà míì torí wọn ò pé tún wá ń sọ wípé a tún gba àwọn èèyàn síṣẹ́ iṣẹ́ wo lẹ fẹ́ gbà wọ́n sí ẹ lọ sí local government mọ́tò ẹyọ kan ní driver 5 instead tẹ́ create self-employment mo sọ ń bẹ̀ yìí pé kí state kọ̀ọ̀kan tàbí ìjọba àpapọ̀ kan invite gbogbo ọ̀dọ́ tí wọ́n ti jáde university bí ọdún 5 sẹ́yìn ẹ kó wọn sí camp ẹ reorientate wọn ẹ tún ọpọlọ wọn tò àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ nù wọn ẹ wá fún wọn láwọn tí ó dá wọn lẹ́kọ̀ọ́ ṣẹ́sí àgbẹ̀ ni wọ́n fẹ́ ṣe ọ̀ya ẹ bẹ̀rẹ̀ sí train ẹ̀ fún oṣù 6 ẹ train àwọn eléyìí fún security ẹ train àwọn eléyìí lórí electricity tẹ́ bá train wọn tán ẹ wá fún wọn l'opportunity pé
á fún yín ní oṣù mẹ́fà fẹ́ wo ntẹ́ ìdánwò ẹ gba 2 million ẹ lọ fi establish tán bá fún wọn ní 2 million 50% ó náwó yẹn dànù 50% ó succeed àwọn tó bá gba owó yẹn ò ní dáná èmi gba 2 million sì mo dáṣẹ́ okó lẹ́mí ilé dáṣe àwọn ọmọ tí wọ́n ń bẹ lábẹ́ bíríìjì yẹn wà wúlò ńgbà náà wọ́n wúlò láti ṣiṣẹ́ tó bá tún mọ̀ pé wọ́n ò rówó kì í dẹ̀ ṣe sí àgbẹ̀ pọ́ ọmọ fọkọ́ tulẹ̀ inú mọ́tò ló ti mọ̀ sí sí àgbẹ̀ gbogbo owó yẹn tán bá pín fún gbogbo ẹni ó ti jáde invest Nàìjíríà lọ́dún 5 sẹ́yìn kò tí ì tó owó tí dísánì Mádìyeke nìkan kó lọ á tún gba change inú ẹ̀ ni kan wá ṣe bẹ́ẹ̀ fáwọn ọdún 5 sẹ́yìn àtàwọn tán ṣẹ̀ fẹ́ jáde òpó wà fáwọn tán ṣẹ̀ ń wọ yunifásitì wọn ní lọ yahoo wọn mọ̀ pé ìjọba ní plan fáwọn òpó wà rise fún àwọn ọmọ wẹrẹ tán bẹ primary school àwọn náà ní ti kékeré máa dá sáà máa cháchẹ́ wọn ti mọ̀ yí pé àǹfààní bẹ́ẹ̀ bí káwọn kàwé orílẹ̀-èdè yóò encourage gbogbo dignity labour ló ti wà destroy láwọn ìlú òyìnbó bó o ṣe ò jẹ ni nítorí o bá ṣe ló gbà ní Nàìjíríà mo lè sùn lálẹ́ kí n jí láàárọ̀ kí n di millionaire it's very possible kò dẹ̀ sẹ́ni tí ò bí mi kò sẹ́ni tó lè wọlé ẹnìkan béèrè Nàìjíríà pé ibo ló ti rówó kọ́lé ibo ló ti rówó ra mọ́tò yìí mo ṣe já àfa àtọ́ yìí téèyàn bá kàn mí nú oko yóò pìtì mi mo ṣe ń lọ ni màá mọ̀ bọ̀ màá mọ̀ lọ màá mọ̀ bọ̀ màá délé ńgbà míì màá wó lulẹ̀ màá délé ńgbà míì gan mi ní rántí kírun sáì tí ń fi sùn mo dákò mo dẹ̀ tún ń ta ilẹ̀ gbogbo nǹkan yẹn tí n bá ara wọn tó fẹ́ dáko mo máa mú owó ilẹ̀ wọn wálẹ̀ torí mo fi ń ṣe contribution tèmi pé káwọn èèyàn lè rí oko dá but majority ẹni ó bá tún ra lẹ̀ tó lóun ọ̀ dáko ẹ padà find out pé ọkàn rà pamọ́ kó lè rí ta lọ́jọ́ iwájú lówó tó ga ni. olórí tó ń kó bá Nàìjíríà ẹ̀sìn jẹ́ kan tó ń kó bá Áfíríkà á lo ẹ̀sìn báwọn ẹlẹ́sìn ṣe lò kí ló kàn jọba Saudi pé ó jẹ́ lè mọ́mú ló wàá sọ yìí pé ó tọwọ́ bowó ìjọba kí ló kàn jọba Saudi pé a fẹ́ ṣe nǹkan ìlú láwọn sọ pé pásítọ̀ wá ṣàdúrà lè mọ́mú wá ṣàdúrà kí ló kàn wọ́n ìjọba Israel wọ́n kọjú mọ́ sẹ́ni pásítọ̀ mélòó lẹ rí ní Israel tó dá aircraft ni ó gbà wo níjọba ti béèrè rí pé gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá tó ti fẹ̀gbẹ́ wọn lẹ̀ yìí tí wọ́n sọ di church kíjọba ó lé gbogbo church yẹn kó ń bẹ̀ kán wá pe àwọn tó ní iléeṣẹ́ yẹn pé ẹ gbà ẹ dá iléeṣẹ́ yẹn padà tẹ́ bá rántí níbi ọdún 5 sẹ́yìn mo ṣe wáàsí kan tí mo compare China àti Nàìjíríà pọ̀ mo sọ ń bẹ̀ pé as for 1970 tí oil boom Nàìjíríà ń dé bọ̀ díẹ̀ tí ń dé bọ̀ àwọn China ò ní nǹkan kan but 80 ní China bẹ̀rẹ̀ sí peak wọ́n peak in the sense pé gbogbo ọ̀dọ́ wọn field sẹ́ni ẹ̀dá wọn sí gbogbo òrìṣà wọn ni wọ́n fẹ́ dáná sun tán pé òrìṣà yìí ni òjá rọ́nà lọ wọ́n wá face reality wọ́n bẹ̀rẹ̀ science wọ́n bẹ̀rẹ̀ technology ìjọba ń compensate wọn as of the bójò bá ń rọ̀ báyìí ní China gbogbo àwọn ọ̀dọ́ wọn wọ́n dà wọn sórí fídì wọn lọ dáko ni bójò bá ń rọ̀ Nàìjíríà ọ̀dọ́ Nàìjíríà ò lówó ò níṣẹ́ lọ́wọ́ obìnrin tí wọ́n bá sùn ni wọ́n máa bá kiri gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá wa ibo ni wọ́n wà Anamco Exide Battery Dunlop iléeṣẹ́ tí ń ṣe Peugeot ní Kaduna ibo ni gbogbo wọn wà church ti gba gbogbo ẹ̀ tán náà mọ́sálásí ti gba gbogbo ẹ̀ tán rìdíìmù ń dí ọ̀nà lọ́nà Èkó ìjọba ò lè sọ wípé white and create nira fáwọn èèyàn èló ni mọ́sálásí kọ̀ọ̀kan san fún ìjọba kí ni táàsì tí gbogbo churches ń san àfi kó jẹ́ wípé owó tá a bá rí ká lọ náà lórí ẹlẹ́sìn wọn bí ẹlẹ́sìn kan dáa ní Saudi àti ní Israel kó lówó jùjọba lọ ibo ló ti fẹ́ rí tẹ́bá mo ti wọ flight kan dé London bẹ́ẹ̀ ni pé London mo London yẹn tí n bá gbàgbé ẹnìkan bẹ́ẹ̀ wájú mi lọ́kọ́ dún wájú immigration kóòtù ẹ̀ lè burúkú nítorí ìbò wí ni pé you must be a pastor from Nigeria tọ́rọ ti wò pé kò sẹ́ni tó lè rówó rárú eléyìí àfa ń sanra ìjọ ń rù àfa ń jáde lọ àwọn tọ́ọ̀gì tẹ̀lé lẹ́yìn àfa sì ní kẹ́yìn ọmọ àmukùrì sí yù kí ló dé tóun gba tọ́ọ̀gì sẹ́yìn pásítọ̀ ń jáde lọ àwọn sójà tẹ̀lé ó sì lóhun tankachi fanoiti fún wọ ní 500,000 àwọn yẹ ká yí ọpọlọ wa wò nǹkan kan rọǹgì pẹ̀lú ọpọlọ wa
ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ nílùú. tá a bá fẹ́ kí Nàìjíríà ó ga, gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn yìí ẹgbẹ́ sẹ́gbẹ́ kan. tó bá jẹ́ pé Christian ni ó jẹ́ kí ìlú yìí ó dà bọ́ síbẹ̀. gbogbo òfin pé Christian ló sì máa ṣèjọba lé a lórí kò kàn mí. tó bá jẹ́ pòun lórí ẹ pé tá a fi lè sun ayọ̀ ẹ jẹ́ kó bọ́ síbẹ̀. tó bá dẹ̀ jẹ́ kí mùsùlùmí náà ní kí Christian ó gbà pé ni ó tọ́ sí ni. ìbò tí ìbá change Nàìjíríà ni Muslim ticket tàbí Ọlá àti Tófà àbí kí ni gbákejì ẹ̀ Kingibe ní ìbá change Nàìjíríà àwọ̀ tẹ̀sìn lọ́dún náà afẹ́kílù yóò change ni. àmọ́ lẹ́ni mùsùlùmí wo ló wà ń bẹ̀ ẹlẹ́sìn Christian wo ló wà ń bẹ̀ ńlá àmọ́ lè kiri agenda Christian lágenda tiwọn báyìí fún 2023 mùsùlùmí lágenda tiwọn fún 2023 kò sí ètò ní agenda pé country yìí gbọ́dọ̀ great agenda bó la ṣe ní sọ́fà ló ń kálukú wọn ni agenda bó ni mùsùlùmí ó ṣe pọ̀ jù bó ni Christian ó ṣe pọ̀ jù ló ń kálukú lè kiri. ìṣòro yẹn pọ̀ kọjá àfẹnusọ kọ́lọ́hún ó ṣàánú wa ni amẹ̀sìn jà wọn ará Israeli lọ amẹ̀sìn jà wọn ará Saudi lọ báwọn afá mùsùlùmí ṣe ń bára wọn jà yìí síbẹ̀ náà ń bára wọn jà nílùú Islam kò èèwọ̀n bíyàn dáa kó borí afẹ́fẹ́ kó kàn máa bàyàn lórúkọ jẹ́ àmọ́ Nàìjíríà kò sí tí ò possible Ọlọ́run kó bá ní tún Nàìjíríà ṣe o ìran Yorùbá Ọlọ́run kó fà wá lọ́wọ́ sókè kó jẹ́ ká délẹ̀ lérí láìpẹ́ láì jìnnà kọ́lọ́n jẹ́ ó sojú ẹ̀mí wa Sunday Igboho Ọlọ́run má pa síbi tó wà yìí Ọlọ́run bá ní fàyọ jáde láàyè ní tí ń lé fi lé lọ́wọ́ báyìí ìran Yorùbá fi lé lọ́wọ́ kó fi pọ́n lé kì í ṣe tìwé kì í ṣe tàgbéga kì í ṣe ti pé kò kàwé kò jẹ́ professor àmọ́ ní akin tá a níìdì láti fi ṣepò ìjọba tí wọ́n bá ní àdìbò gómìnà nílẹ̀ Yorùbá irú Sunday Igboho ńlọ yà àdìbò fún bí ó bá kàwé ṣe òyìnbó lọ́fẹ́ bá ṣèjọba ni ìbá Yorùbá ní ó bá ṣèjọba ṣe dandan ni irú ẹ̀ ló yẹ ká sọ pé ìsún senate ẹjọ́ lọ́ọ́ dàrú pẹ̀lákin ọkàn àmọ́ Yorùbá ò ní dìbò fólódodo bí Gani Fáwẹ́hìnmí ṣe gbìyànjú tó kò débẹ̀ bí Wọlé Ṣóyínká bá dìde pòun ó dà rẹ local government rẹ kò ní rí bò torí ẹ mọ̀ yìí pé òdodo ni ó lọ ṣe. nǹkan méjì ni ó fà á dẹ̀ dúpẹ́ pé Ọlọ́run ní kí á rí ọ̀pọ̀ ìdílé tún ṣe tó ń jẹ́ ìwúrí fún wa dọ̀la. mo wòye pé major problem orílẹ̀-èdè yìí foundation rẹ̀ ìdílé kọ̀ọ̀kan ló ti níṣòro tá a bá tó láti ilẹ̀ bóyá yóò dòkè èní nìyẹn. ìkejì mo wá láti ilé olórogún mo ní experience ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìyẹn ló jẹ́ kí n mọ̀ yìí pé ẹlòmíì níyàwó ẹyọ kan tí ó sì succeed ẹlòmíì níyàwó mẹ́wàá tó sì rọ́nà lọ ó depend lórí bọ́lọ́mbà ṣe bá tó ayé ẹ̀. ìkẹta ìgbà tí mo wà ní abẹ́ ìjọba tí mo ń darí gbogbo alálàájì Ọ̀yọ́ state àsìkò yẹn mo rí i pé tí mi bá fẹ́ kóra mi lẹ́sẹ̀ mi gbọ́dọ̀ sọ̀rọ̀ tó le jù tí n bá tiẹ̀ fẹ́ correct ìjọba mo lè fi sábẹ́ pé mò ń ṣe wá sí ìdílé màá pa lówe yóò sì yí àwọn ọlọ́gbọ́n pé ọ̀gá rẹ̀ ní bá wí. torí tó bá dá mi dúró àtúnṣe tí mo fẹ́ ṣe lọ́fíìsì yẹn mi ò ní rí ṣe mọ́. so mo kàn fọgbọ́n ṣe gẹ́gẹ́ bí wàásì mi pé ọgbọ́n díẹ̀ àgọ̀ díẹ̀ là fi ṣàyé. gbogbo àmọ́ ń bájọba ṣiṣẹ́ ní tó bá jẹ mọ́ tòṣèlú àti nǹkan mo máa ń sún sẹ́yìn fún gan. ọ̀gá mi dẹ̀ mọ̀ yìí pé Ọlọ́run bùn mí ní làákàyè lónà fi máa ń sọ ní gbangba àtàǹgbà gómìnà Ajímọ̀bí wà láyé pé why tó jẹ́ pé wọ́n nìkan nínú gbogbo ẹni wọ́n nìkan ló bá mi ṣèjọba délẹ̀ why you oògùn ló ń ṣe. màá sọ fún ẹ pé ọ̀gá kì í ṣoògùn àánú Ọlọ́run ni. ọjọ́ kan ló fẹ́ dá mi dúró ẹni tó bá fẹ́ ṣèjọba tàbí tó bá fẹ́ control ayé yóò ní làákàyè. ó kàn sọ fáwọn tí wọ́n tẹ̀lé ẹ sọ fún akọ̀wé ìjọba ọmọkùnrin iṣẹ́ ẹ̀ wù mí ó dẹ̀ ń gbìyànjú gan ó ti change gbogbo bẹ̀yẹn sí dáadáa bẹ́ẹ̀ tèmi àti ẹ̀kọ́ náà jọ dìbò yàn náà. ẹ sọ fún tó bá di December kan dá dúró kó máa lọ máa finú wẹ́lò mi tí rẹ ni tó lè bí tẹ̀ ni wo ó ti tó ẹ mọ́ kátírà o. mo dẹ̀ bó ṣe wí tán mo dẹ̀ lọ sílẹ̀ níwájú ẹ̀ mo ní ọ̀gá mo dúpẹ́ lọ́wọ́ yín gan fún àǹfààní tẹ́ ẹ fún mi láti sin ìlú àtàǹfààní tẹ́ ẹ fún mi láti tún ẹ̀sìn mi ṣe ju bó ṣe yẹ lọ. ẹlẹ́ fún mi ní December ọ̀gá oṣù mẹ́fà mà nìyẹn tẹ́ ẹ bá ní kí n máa lọ nísìnyí ta ni ó bí yín léèrè ẹ tún wá fún mi lóṣù mẹ́fà kí n lọ fi prepare
àwọn ọmọ yín ò ní kàgbákò mo dúpẹ́ lọ́wọ́ yín gan o mo ṣe sọ̀rọ̀ yẹn tán èmi kàn dìde òun náà ń lọ àṣebí ṣe ń lọ àsọ̀gá mi ò lọ àṣọ ń wò mí lọ ni ẹ̀kan náà ó kàn dúró ní ẹ pé wá Akeugba Gold ó burú gan o continue iṣẹ́ mi ò gbàṣẹ́ lọ́wọ́ ẹ mọ́ bá a ṣe jọ manage ara wa délẹ̀ nìyẹn ẹ pé kálẹ̀ ní tí ò ní làákàyè ni máa lọlé yóò fajúro kó ń bẹ̀ ni ṣé kò try ni tó fún mi lọ́dún 4 èmi àti ẹ̀kọ́ lájọ́ dìbò lóòótọ́ bẹ̀tí ń gbọ́ ọlọ́run kádàrá kó sì tún kù níbẹ̀ àjọṣe délẹ̀ ni ọlọ́run dẹ̀ ní kí n ní àkọsílẹ̀ rere lórí ọ́fíìsì yẹn tí ò tí ì sí rẹ́kọ́ọ̀dù tó bí tiẹ̀ up to today alhamdulillah. nínú ẹni tí ó fẹ́ràn bàbá Buhari ni mo wà torí gbogbo ọjọ́ títí ń dìbò mi ò dìbò fẹ́ lò mí tójú president Buhari lọ in fact mo bá wọn kópa níbi Buhari campaign organization but àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí disappointment tó ga ni. àkọ́kọ́ ọ̀mọ̀ràn tẹ́mi ó fún bàbá Buhari ni pé olódodo lóòótọ́ ká ló jẹ́ni tí ń kówó òlu pamọ́ ni níbi àríyé fẹ́ràn tí wọ́n yé tiẹ̀ dé yìí wọ́n ti tú àṣírí ẹ̀ but ó rẹ́ ni eré bá ṣèjọba ẹni eré tí ń bẹ nínú àwọn tí ń bẹ ṣèjọba wọ́n kéré púpọ̀ jù ká ní bí wọ́n ṣe ń ronú kódà kó síkì kó má jáde fọdún 3 ìjọba ó continue now pẹ̀tù agbègbè àwọn tí ń bẹ nípò nkálukú ńlé kóhun orówó kójọ kó lọ dìbò gómìnà ní state ẹ̀ kóhun orówó kójọ kóhun dáàrẹ ni wọ́n fi ń baṣẹ́ Buhari jẹ́ Buhari ní plan tó dáa fórílẹ̀-èdè yìí bẹ̀t ogbó dàkó kò láre ó dá lẹ́bi ogbó ti dé sí bàbá àgbà ti dé lẹ́yìn pàgbàdé bàbá bá ní bóun ṣe ṣèjọba ńgbà tí ń bẹ lólógun lóhun ó ṣe ń sìn ẹ wò gbà tó kọ́kọ́ dé tó múra gíragíragíra sẹ́rí pín fún bàbá léwé gbéjẹ́ ọdún kan àbọ̀ àbí oṣù 6 àbí nǹkan babú bàbá lọ lò London kọ́lọ́hún tó là ńgbà bàbá dé báyìí jẹ́ẹ́jẹ́ lọ́mọ Èkó ńlọ ni bàbá sọ́ dì so mọ̀ràn tẹ́mi ó fún bàbá ni pé tán bá tún nírú àǹfààní yìí míì lọ́jọ́ iwájú kò sí ní tó burú kéèyàn fi ìgbà ògbó ṣèjọba Biden lamẹ́ríkà ògbó ní fi ń ṣèjọba bẹ̀t kéèyàn wo àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ èèyàn corruption àjẹbánu ó ti gòkè nílẹ̀ Nàìjíríà kí Buhari ó tó dé bí president kan bá ti ṣèjọba kọjá tí ń sọ pé ìjọba Buhari is the worst kéèyàn pẹ̀lú ẹ̀ lórí ibú ibi hàn bàjẹ́ dé ni Buhari bá wọ́n jọ bàjẹ́ ni àìmètòlú ńlọ́dà gbogbo ẹ̀rú yányán àwọn ní àdàrú o àwọn ni wọ́n ń kówó jáde ní Central Bank lóru lọ́ọ́ dìbò àwọn ní encourage corruption àwọn ni wọ́n ti ẹni tí ò bá ti bá wọn ṣe ni wọ́n ti mọ́lé àwọn ni wọ́n lọ pa àwọn ògònì àwọn ni wọ́n sun odidi abúlé kan níná àwọn ni wọ́n ń kówó lọ ra nǹkan ìjà ogun raw cash ntí mo wí lẹ́ẹ̀kan pásítọ̀ ń bẹnu ẹni tí wọ́n mú ní South Africa raw cash dollars millions of dollars kò sórílẹ̀-èdè tí ṣerú ẹ̀ láyé so káwọn èèyàn wá dé nsìn kan ní Buhari ló bàjẹ́ àwọn ni wọ́n ti gbẹ́gi yẹn lẹ́sẹ̀ tó ti tiri kí Buhari ó tó dé ńgbọ́ Ọlọ́run ó tún wá bá Buhari náà ṣe majority ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n lódodo pẹ̀lú ẹ̀ wọ́n kàn rí ìjọba yẹn ní rí bàṣá àwọn wá jẹ sàrà àfikọ́ kan nínú wọn tó níbẹ̀rù Ọlọ́run. amúkun ẹrù ẹwọ wọn lókè lẹ ń wò ẹ wò sàlẹ̀ ìwàásù wo lẹ fẹ́ ṣe fẹ́ni tí kò kópa yẹ jẹ ẹni tí ò rí jẹ tí ò rí mu bẹ́ẹ̀ bá ń sọ fún pé bẹ̀rù Ọlọ́run bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ yahoo yẹn sọ̀rọ̀ pè padà wọ́n sọ̀rọ̀ pè padà torí wọ́n ti rí ìyálà yàwó tí wọ́n sì rẹ́nìkan ṣe páyà àwọn ẹgbẹ́ wọn tí ń bẹ ní skul wọ́n rí àwọn tí wọ́n kàwé tí wọ́n ní first class wọ́n rí pé mi ò rí kẹ̀kẹ́ gùn ẹni tí ò lè fìdí ìgò kọ́ ó ní dẹ̀ ń control billion ìwàásù yẹn sọ̀rọ̀ bẹ̀t tó àforúkọ ọlọ́m̀bẹ̀ wọn náà ni kò sí ní tí wọ́n bá fi ẹkún kójọ ẹkún náà ni ó parí ẹ̀ káwọn ọ̀dọ́ ká má lọ́wọ́ sí kidnapping kán dákun kán dẹwọ́ lórí ọ̀rọ̀ yahoo a mọ̀ pé ìjọba ni ò provide iṣẹ́ bẹ̀t kán máa retí àtúbọ̀sán èyàn ò ní pààyàn lẹ́kún jayé kó náà mọ̀ rẹ̀ kún ẹ̀ o kán padà sóko bá a ṣe ń pín wọ́n padà sóko yẹn
ṣé wọ́n lè dá padà sóko tí ò bá sí ìrànlọ́wọ́ ìjọba? Sẹ́ni tó lọ oko tí Fúlàní pa sóko ni ó tún padà síbẹ̀. A sì lóúnjẹ wọ́n, oúnjẹ wọ́n lóòótọ́, bẹ̀tí bo lóúnjẹ yìí ti fẹ́ wá. Àwọn kan wà lóko wọ́n sá wálé nítorí Fúlàní. Ẹlòmíì náà tí èsè Fúlàní òun náà ṣe bí Fúlàní ń pààyàn. Wọ́n ń kidnap èèyàn, wọ́n ń gba billions. Àdánwò tí ń kàn wá nílẹ̀ Yorùbá káwọn ọ̀dọ́ ọmọ yìí pé kò tó tilẹ̀ Haúsá o. Ìyà ń jẹ wọ́n gan lókè ọ̀yà. Mo ti máa ń sọ nínú wàásù mi ti pẹ́ pé mẹ́ta ni ìṣòro Nàìjíríà. Àìfura tàdánwò fi dé. Bádánwò bá dé, àìtètè dìde ká lé àdánwò lọ. Bádánwò kan bá wá lọ, àìkẹ́kọ̀ọ́ ká dínà pé mi ò tún ní ṣẹlẹ̀ mọ́. Ni wọ́n fi ń kidnap àwọn ọmọ lókè ọ̀yà, àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá, ọmọlúàbí là ń pè ní Yorùbá. Ẹ dákun ẹ má jẹ́ kó dé level yẹn nílẹ̀ Yorùbá. Ọlọ́run á provide fún yín, ẹ̀yin náà ẹ má jókòó sábẹ́ bíríìjì kẹ́ ẹ má retí pé owó sọ̀kalẹ̀ láti sánmọ̀. Èmi yìí mo ní first degree, mo ní second degree, mi ò jókòó ṣiṣẹ́ lọ́fíìsì kankan rí àfìgbà tí mo bára mi lábẹ́ ìjọba. Iṣẹ́ ara mi ni mo máa ń ṣe. Tọ́lá ti gbà yẹn ó tiẹ̀ máa ń bí èmi nínú pé èlò ni wọ́n fún mi ní sálárì tí màá lọ ṣiṣẹ́ ìjọba láti ká Ọbásanjọ́ tó dé ìjọba. So káwọn ọ̀dọ́ má jókòó school sat tó dáko, school sat tó ń ṣiṣẹ́ tó ń mówó wọlé kì í ṣẹgbẹ́ graduate tí ń jókòó lẹ́gbẹ̀ẹ́ títí tí ò ní nǹkan kan tí ń ṣe o. Ọlọ́run á túbọ̀ fi wá mọ̀nà o. Nàìjíríà ó dáa o, ilẹ̀ Yorùbá ó dá dúró pẹ̀lú ògo Ọlọ́run. Ìgbà tí ó ṣẹlẹ̀ Ọlọ́run jẹ́ mi wá ó wà láyé, àmọ́ kì í ṣe garagara yàjó yóò ṣẹlẹ̀. Kódà bí pásítọ̀ kan bá jáde tó bá ní and the Lord tells me pé Nàìjíríà ò ní pín, ẹ sọ fún pé Lord Lugard lórí kì í sọ Ọlọ́run. Yóò ṣẹlẹ̀ o, àmọ́ kì í ṣe ọwọ́ líle kókókókó yìí. Ìgbà tí ó ṣẹlẹ̀ Ọlọ́run jẹ́ kẹ́mi wá wà láyé, bó ṣe jẹ́ nìyẹn.